ẹ tètè wọ́n nu àfàjẹ̀lílì kó má gbé ẹnu gbèkúgbè ó sún àwọn ọ̀rọ̀ kan tèmi dẹ̀ máa play ọdún ẹ̀ bíbà yìí àwa mojú àmọ́ra o àfàjẹ̀lílì jẹ́ kó yẹ kó pé a ò ta sí ẹ kí irú ẹ lanu gbàgà kò ń sọ̀rọ̀ mọ̀nàmọ̀nà sáwà ìwà àbáláàrú ẹ mi ò blame ẹ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ tó fún ẹ ní abẹ́díò àti wá sọ̀rọ̀ lórí péjì ẹ àwọn ọmọ bá wí sísítà mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ mú aṣọ kẹfì sínú omi gbóná kí ẹ fi jó àfàlẹ̀ nu òun kan náà ló máa ní ọmọ yìí pé yewu bá wá ṣé fúlàní ni ẹni ṣé mọ̀ pé black lion ti sọ́gbà kan bó ṣe kò not even that black gold wálé àdìsọ kó ní fúlàní ni ẹ à ń jèkú kó tán láwo kí irú ẹ tún gbọ́wọ́ sínú ẹ tí ó bá ṣe pé ṣe ẹ kó ibẹ̀ tó gbé wá sórí black irú ẹ máa sọ irú ẹ máa sọ wájú àwọn ọmọ Yorùbá ó kàn tún fẹ́ fi tiẹ̀ fi dáwèrè lẹ́ẹ̀ni kò sẹ́ni tó bẹ ṣe ẹ kó ibẹ̀ pé iṣu ẹ kó ibẹ̀ bẹ̀bẹ̀ ṣe ẹ kó ibẹ̀ bẹ̀bẹ̀ látara pé ojú ṣe ẹ kó ibẹ̀ ti là tójú tiẹ̀ ò bá ti là tán kó panu mọ́ sórí platform ibẹ̀ ṣìṣọ́lẹ̀ gbogbo kìí ṣẹlẹ̀ àrífín o gbogbo àwa mídíà tó dẹ́kù a ò kìí ṣe aláàrífín ẹ̀wò struggle tó wà lẹ́yìn kò ṣe struggle ọjọ́ orí o struggle ọgbọ́n orí ni o kó má dàbí pé mo fẹ́ máa dá nǹkankan sílẹ̀ máa play àwọn voice note kan sí kí wú ẹ̀ Akintoye ṣé oníbàbà ṣá udah kàyé gba kápá ń kọ́ nígun nonsense dẹ́gẹ̀ mìíràn wò lọ́dọ̀ tèmi láàrin ara ẹ máa gbọ́ láàrin èmi lórúkọ èmi lórúkọ fáyemì àìkóni ọdún lóde ìpè ẹ máa gbọ́ o àdéhùn dúpẹ́ ṣẹ́fẹ́ Ìgbòho àìkóni ọdún torí ohun tí wọ́n ṣe táà tí mo rí o lè fi sọ̀rọ̀ lórí tí ẹ̀rí wà. ṣó mọ̀ pé alábòsí ni ẹ ṣá àfàjẹ̀lílì ṣó mọ̀ pé alábòsí ni ẹ ó ní nǹkan tí wọ́n sọ tẹ́ẹ̀rí wà ó ṣe tẹ́ẹ̀dá evidence ẹ̀ ń gbà tó ń sọ̀rọ̀ ìwọ ikọ̀ náà kó wà náà tó sọ pé gbogbo gba mílíọ̀n ó gbàgbá ó gbà wo not one receipt kò lè rí gbé jáde ó ń tẹnu kí ọba Akintoye pé ẹ pé kí tẹ máa play ẹ kí ẹ máa gbọ́ please don't play any voice message brother mi Ganiyu kò make sense now Charlotte ọbalẹ́kùn ṣó yẹ kó rí bẹ́ẹ̀ pé kó bẹ̀bẹ̀ ni ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ látara wípé wọ́n realize adẹ̀ welcome wọn torí ọmọ Yorùbá ní gbogbo wa anybody lè stop anybody nínú movement oníkálukú ṣe nǹkan tó bá lè ṣe fún wọn ẹ̀mí àti láwọn tí wọ́n ti ṣe tí wọ́n ti ẹ̀ bá wa bẹ̀rẹ̀ tí wọ́n ṣe láàrin méjì tí wọ́n dẹ̀ ṣe kí ni tí wọ́n já lọ sábà wọn fún ẹnìtì ni mi ìbá má dá ẹ lóhùn tí ó bá ṣe kó i pílátífọ̀mù sísítà mi ṣó yẹ kó ibẹ̀ ló ti sọ àbẹ́gbò ohun gbéraga no brother mi kò ṣe ọ̀rọ̀ pé relevant lélẹ́yìí mi ìgbé fọ́tò wá mi ìgbé anything ẹ̀ wá bọ̀ mo fẹ́ pè ẹ̀ káwọn èèyàn mọ̀ torí nǹkan tó ṣe yẹn ọ̀rọ̀ wà lórí ẹ̀ lọ́dọ̀ tètòrí ló ń sọmọ àlè ẹnikẹ́ni
tó bá ti dárúkọ Ìgbòho tó dárúkọ bàbá wa Professor Banji Akintoye tó dárúkọ Yorùbá Nation kó ti dárúkọ ìní mass burial ó ti dárúkọ mi torí pé èmi wà nù foundation movement yìí mo wà nù àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ mo wà nù àwọn tó kọ́kọ́ ṣe first meeting mo wà nù àwọn tó kọ́kọ́ ṣe first rally ẹnì kan wà lè máa gbé ẹnu gbèkúgbè tó lo avenue sísá mi ṣó ẹ kó rí bẹ́ẹ̀ tí ó bá ń ṣe irú ẹ̀ tí ó bá ń ṣe bẹ́ẹ̀ àfàjẹ Jelili or whatsoever ká mẹ́kọ̀ọ́lù ẹ lọ́yọ̀ọ́ ta ló mẹ́kọ̀ọ́lù ẹ lọ́yọ̀ọ́ ó jẹ́ ọ̀rẹ́ lọ́ máa ṣe sísá mi ṣó ẹ kó rí bẹ́ẹ̀ máa advice yín ẹjọ́ nítorí Ọlọ́run àdàkẹ́ bá àfà ìsọ̀rọ̀ tàbí kó forí platform yín lẹ̀ kó má fìdọ̀tí ẹ̀ fi yí yín torí bí ẹ ṣe wà nísìnyí ẹ ti di àtúnbí tàbí nígbàgbọ́ pé ẹ ti realize gbogbo nǹkan tó ṣẹlẹ̀ èmi dẹ̀ nígbàgbọ́ pé bàbá mi Dr. Chief Sunday Adéníyì Adéyẹmọ Ìgbòho Òòṣà bàbá mi emeritus merited professor Adébánjí Akintoye Stephen bàbá tó bá ń dáríjì èèyàn ni wọ́n bàbá tó dẹ̀ understand ẹ máa rí pé látìgbà tí ẹ ti ń bá wọn fa wàhálà bàbá yóò jáde rí kó ṣe pẹ́kẹ́rín àwa ọmọ tó ju mo fi Ọlọ́run búra tá a bá fẹ́ jáde ńgbà míì bàbá yìí ló máa Chief Sunday Igboho ló máa ń stop wa a ti wà lọ́dọ̀ Chief Sunday Igboho rí tí kun ibi pè tó pe alágbàlá tó ń bẹ̀ mí ó ní àṣírí kan tí mo fẹ́ gbé jáde ní ọjọ́ tí mò ń sọ yìí kun ibi tó bá dàbí rọ nínú kó máa wò mí báyìí báyìí tàbí kó padà gbọ́ fídíò yìí sọ pé mo parọ́ mọ́ ẹ ó ní àwọn wàhálà kan tí mo fẹ́ bá àwọn kan fà tí a ti ní evidence lọ́wọ́ kun ibi ló ń bẹ alágbàlá tó ń kúrú tó ń ga tó láìbí àbí 30 minutes ló fi ń bẹ̀rù tí mo fi gbé wálẹ̀ just because ẹni tó bá ti kọlù Ìgbòho ti kọlù ẹni tó bá ti gbé ẹnu nígbèkúgbè sí Ìgbòho kó ti gbé sí mi tó gbé láìfù wa ní Ìgbòho láìfù wa ní Banji Akintoye láìfù wa ní Yorùbá Nation tí ẹni kó o kọ̀ lè wá from nowhere kó a máa rubbish everybody what the fuck is that kí ni gbogbo orí burúkú yẹn ṣé anybody ta sí ẹni who do you think you are ẹ máa gbọ́. pẹ̀lú ọgbọ̀wọ́ àìsí òwò tó. ṣé ẹ gbọ́ òun gbọ́ pé wọ́n gbowó ẹ ṣé wọ́n gbowó ni. sísá mi ṣe ẹ̀kọ́ ibẹ̀ ó máa da kẹ́tẹ̀tẹ̀ bá jẹ́ ìlú ìṣòro tó bá jẹ́ kó padà sórí pílátífọ̀mù ẹ̀ tí àbùkíní kan láti Jelili àbíkíọ̀ nìkan téèyàn mẹ́ta mẹ́rin ti máa ń wù kó lọ bẹ̀ kó lọ dá dúró kẹ dá dúró ká mọ̀ pé òun ló ń ká mọ̀ pé òun ló fẹ́ máa dá wàhálà lẹ̀ ká má lọ máa rò pé bóyá ilẹ̀ wọn ká má lọ máa rò pé bóyá ilẹ̀ ni kó máa ṣe bẹ́ẹ̀ torí pé nǹkan téèyàn bá fẹ́ èèyàn máa ń kọ́ ni tí ẹ ò bá fẹ́ nǹkan tó ń ṣe yẹn bó ṣe ń sọ ẹ máa dá ọmọ lẹ́nu ká tẹ̀ wá àgbì pé ẹ fi sílẹ̀ ó jẹ́ kẹjẹ́ kó realize pé nǹkan tó ń ṣe yìí kúrò bẹ́ẹ̀ rédíò ni gbogbo yín sọ fún bàbá wa Banji Akintoye Ìgbòho ẹgbẹ́ rìsíìtì jáde ó ní òwò àánú ẹgbẹ́ kan ìlànà ọkọ̀ wọ́sùwẹ̀bà tọ́nà ń dáwọ́ fẹ́ ṣe yóò nìkan ṣé kò ní sí àwọn kọ̀ọ̀kan tó máa fẹ́ ṣe tó máa lo owó àti pé gbogbo nǹkan tó ń sọ yìí gan èmi ò èèyàn tó yẹ bá pé á mọ̀ pé kó sọ̀rọ̀ bẹ́ẹ̀. olólè ní òun ló gbà àwọn òṣìṣẹ́ láwọn òṣìṣẹ́. owó ló gbà àwọn òṣìṣẹ́. kò ní parọ́ torí ẹ̀ ló wà torí pé kó máa jáde nígbà yẹn tó sọ̀rọ̀ wọn ò kọ́kọ́ sọ̀rọ̀ ó gba wọ́n tó padà wájà ní inú mi náà ń bẹ̀rẹ̀ owó tí òun ẹ̀yà fi ṣe fàájì àti jẹ́ kémi sọ kọ̀kọ̀ fún àfa Jelili alábòsí ni ẹ́ nǹkan tí wọ́n ń sọ kò kí ń ṣe pé kò ń ṣe òkú mọ́ bóyá ìyá wa Ṣọlá kò gbọdọ̀ kú ló fẹ́ sọ ṣe rí pé àfa yìí ẹ́ kéré ibú ni èèyàn jẹ́ Ṣọlá kò gbọdọ̀ kú òkú wá ní kò kú mọ́
ṣe ipò ń bú wọn ni nǹkan tó sọ yé mi o ṣùgbọ́n bẹ́ẹ̀ kọ́ là ń lọ wọ́n ní èèlò lówó tí ò ń pariwo kówó tí ó tówó tí Igboho ń fún àwọn èèyàn ló máa wá torí ẹ̀ máa accuse Chief Sunday Igboho nǹkan tí wọ́n ń sọ nìyẹn nǹkan tí wọ́n ń sọ that's exactly what she's talking about òótọ́ dẹ̀ ni evidence wo ló ní pé wọ́n kówó yẹn fún Chief Sunday Igboho torí àwa mọ bówó yẹn ṣe jẹ́ bẹ́ẹ̀ ni àwa mọ bówó yẹn ṣe jẹ́ kò dẹ̀ ń ṣe kọ́kọ́ wọn ọ̀dẹ̀ kó òkùnkàn fún Chief Sunday Igboho èmi ti wà ní mítìrì tí Dúpẹ́ Onítìrì tó ní olóyè tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́mọ̀ tó mo sọ̀rọ̀ gbọ́ngbà kan mo ní Dúpẹ́ ní ọ̀rọ̀ yẹn gan bàbá Èkìtì ti sọ lórí ṣó sísà mi ṣó yẹ kó ibẹ̀ lè ní wọ́n sọ lẹ́nu wọ́n ní àbí kí tẹ̀ fi yẹn ṣe ṣó mi torí ti má ní kí n sọ mọ́rọ̀ kí ni security àlà tí mo ṣe máa lọ fáàgbọ́n ok kíkọ́ra clear ẹ̀ lórí ti Jelili yìí nìkan. sí ọ̀rọ̀ yìí rẹ̀ pátápátá wípé owó yẹn wà ní àkáǹtì ẹ̀bá bílíọ̀nù títí dùsùn tó owó yẹn sí ní àkáǹtì tí bí mo sọ nínú ìgbà yìí ìpè kí ló dé tí ẹ ṣe dá owó padà fún everybody nǹkan tó simple ni so gbogbo yẹn àrètúkọ̀ reality ni gbogbo tá a sọ I know nobody's apology kò sí ẹni tí mo ṣẹ̀ tí mo fẹ́ tọrọ ìdáríjì gbogbo tani àti tani nítorí kíni ní bá a ṣe fúnkẹ́. kó yẹ̀ wò pé wọ́n sọ pé tani àti tani kò ní dáa fún ẹ ó gbọ̀ṣà ọ̀nà ọmọ Fúlàní ní ẹ ọmọ màálù ní ẹ kò dẹ̀ ń hùwà ọmọ màálù yẹn náà ọ ṣépè fún ẹni ṣé ó yẹ pé ṣá ọ ń dì ẹ ni ṣé Igboho àti ọba Akintoye ní tani àti tani kò ní dáa fún ẹ tá ń gúnyán fún ẹ tó ń sọ pé tọbẹ̀ òṣòro ọ ṣépè fún ẹ ni káwọn bàbá tí wọ́n ti ẹ̀ mọ̀ tó bá exist ṣé ọmọ bìyẹn nìkan wá tí ó ń jẹ́jẹ́ ìlú yìí tó ń fẹnu tẹ́ńbẹ́lú wọn tani àti tani kò ní ṣoríire ẹgbà mi ṣáwọn bàbá ti wá ní tani àti tani ó máa dá kó tètè wá kó ọ̀rọ̀ yẹn jẹ torí o ti fẹ́ fi tí ẹ máa fi dọ̀tí yí ṣó yẹ kó rí bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ kí ni tí mo tani àti tani ọ ṣépè fún ẹ ni ṣé wà ọmọ Yorùbá ni ṣé wà tó ń wù nísìn ṣé wà ọmọ Yorùbá ni kíláàsì ọ̀ránsì gbọ́gbó kìí ṣe ọmọ Fúlàní tí wọ́n pè ẹ́ ẹgbẹ́ bàbá ẹ̀ tí ó bá ṣe ẹgbẹ́ bàbá ẹ̀ òun sọ pé tani àti tani káwọn wo ní tani àti tani kò ní ṣáun tó dájẹ́ ṣé ọba Akintoye wá kéré ni tọ́ba tiẹ̀ wá sọ pé òkè o Jelili ó yá ní káwọn bàbá yìí máa bínú tó bá jẹ́ pé wọ́n láṣọre lórí ikọ̀ tó bá láṣọre lórí ikọ̀ tó níyà tó dáa tó ní bàbá tó dáa tó ní àwọn èèyàn tó dáa lágbègbè ẹ ò ní pé irú èdè àgọ̀ yẹn pé tani àti tani kí wọ́n àbáláàrú ẹ ìwọ àbí aláàrú ẹ ló ń pèdè pé tani àti tani ó mà ṣe o ẹjọ́ ẹ̀kọ́ òjò tó rọ̀ ló kẹ́yẹlé pọ̀ méjì yẹn mo fi Ọlọ́run búra òjò tó rọ̀ ló kẹ́yẹlé pọ̀ méjì yẹn
tí ó bá ń ṣe bẹ́ẹ̀ irú ẹ wà á máa pe irú èdè àgọ̀ yẹn sáwọn bàbá tiwa tí ó bá ṣe pé bóyá pé lóòótọ́ ọmọ Fúlàní ló máa jẹ́ wà á máa pe irú èdè bẹ́ẹ̀ yẹn bẹ́ẹ̀ náà ló ń sọ àwọn àhesọ ọ̀rọ̀ tó kọ̀ gbọ́ sétí tó mọ kúlẹ̀kúlẹ̀ àwọn ọ̀rọ̀ tó fetí kọ́ tó ṣèwádìí ṣé òótọ́ ni ṣé irọ́ ni ẹ jẹ́ tún play voice note kan fún yín. kíni àti kíni ta lẹni náà. ṣé ń gbọ́. tí mo fẹ́ fẹ́. ṣé ń gbọ́. fún kíni ta ni ọ́ láìsí lórí ohun tí mo rí tí ẹ̀ wúwà tá a lè dàgbẹ́. nǹkan ẹgbẹ́sà o kí ló sọ̀rọ̀. sórí ìwà alákatakítí tó wà ní láìfù ẹ tó fẹ́ gbé wọ Yorùbá nation àwa máa jẹ́ kó mọ̀ pé àwa ò kí ń ṣe jàǹdùkú tó bá fẹ́ wùwà alákatakítí o máa kọjá sí Ìlọrin tàbí kó kọjá sílẹ̀ Haúsá. kó lọ darapọ̀ mọ́ wọn bẹ̀ ká mọ̀ pé kì í ṣe Yorùbá irú yín lẹ máa ń fi ìpà jí bàbá yín o irú yín báyìí lẹ máa ń fi ìpà jí bàbá tó bí yín èèyàn máa ń fi nǹkan fi díwọ̀n ni ó fi bàbá Akíntóyè fi díwọ̀n bàbá ẹ̀ tí wọ́n bá ní bàbá Akíntóyè ní bàbá ayé ò ní rí bóyá rí tàbí tí wọ́n bá ní Ìṣí Sunday Igboho tó bá níru wọn ní fámìlì bóyá láìpẹ́ ò bá má rí báyìí káwọn àhesọ ọ̀rọ̀ tó mẹ́kì research ó wá ń sọ nìsọ bíi pé bóyá ìwọ fún ààrẹ gangan ìwọ gangan oh my goodness ẹ̀ máa play audio kan náà sí ẹ máa gbọ́ o. dára náà bá kí. ṣé ń gbọ́. mi ò sọ̀rọ̀ ẹ̀. ṣé gbogbo pátá gbogbo àwọn owó mi ìyá yẹn pátá àti oúnjẹ ìṣòro gbogbo wọn àti ẹ̀sìn. táwọn ò bá mọ̀ nǹkan táwa ń ṣe ṣé bàbá ẹ̀ ló wá mọ̀ nǹkan tí ó ń ṣe àwa ò mọ̀ nǹkan táwa ń ṣe làbá yín tẹ̀lé Dúpẹ́ Onítìrì ṣé tí orí ìwọ Jelili tó yẹ bá pé ṣé tó bá jẹ́ pé lóòótọ́ ló nífẹ̀ẹ́ ṣó yẹ kó rí bẹ́ẹ̀ bẹ̀bẹ̀ lánàá ìwọ ń sọ ìwọ ń bú bàbá Akíntóyè òun bú Chief Sunday Igboho kò ń yàkàyàkà everybody lé ní sísítà mi ṣó yẹ kó rí bẹ́ẹ̀ máa advice yín kẹla ju yín lẹ̀ dáadáa kẹ wo àárín àwọn tẹ wà torí ẹ ti jẹ́ ká mọ̀ wípé nǹkan tẹ́ ṣe kò ń ṣe pé bóyá ẹ mọ̀ ṣe ẹ ṣe látara emotional act nǹkan tí Dúpẹ́ Onítìrì gbé wá fún yín tí ẹ bìrì pòótọ́ ni tẹ́ ẹ rí bàbá Akíntóyè bí ọ̀tá a dẹ̀ ti gbàgbọ́ pé bóyá lóòótọ́ àwọn situation kan máa ń wà rant tó jẹ́ wípé téèyàn bá ti nígbàgbọ́ nú èèyàn kò sí nǹkan téèyàn ò lè ṣe fún kèèyàn lébẹ̀ẹ́ nìyẹn ṣe anything fún yàn ìyẹn wà ṣùgbọ́n ṣe olórí burúkú ọmọ màálù tó wà lẹ́gbẹ̀ẹ́ yìí ṣe mọ̀ pé kò bá yí bẹ̀rẹ̀ platform yìí ǹgbà tẹ́ bẹ̀rẹ̀ ṣé yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó rí bẹ́ẹ̀ mẹ́ni tó ń jẹ́ àfa Jelili ó dẹ̀ máa da kẹ́ tètè léwèrè sígbó torí kí má parọ́ fún yín tí ó bá lọ mẹ́nu nínú ọ̀rọ̀ tó sọ yìí ó ń bá wa gbómi ìjàpá túkà náà ni mo fi Ọlọ́run Ẹlẹ́dàá fi búra fún yín torí àwa ò kì í ṣọmọ lọ nílọ gbèsè wá ó sọ pé nígbà wọn old media world media yẹn wọn mọ̀kọ́ tó ń ṣe ìwọ tó mọ̀kọ́ tó ń ṣe tó ṣán rí tẹ́ẹ̀lì rọ́kọ́ sórí tó bá yẹ kó nílàkàì ògbọ́n ni ṣé nílẹ̀ kó fọwọ́ bojú kó jẹ́ kó sọ kọ́kọ́ ó ga o
ọ̀rọ̀ tó ń sọ èèyàn mélòó ló ń gbọ́ èmi mọ̀ pé ó relevant bọ̀ èmi wá kó ẹ̀ lójú báyìí kó lè mọ̀ fa gbọ́. àwọn tuntun gbogbo wọn pátá owó ni wọ́n wà. kò rí pé wọ́n ti ṣépè fún ẹ tí ó bá ṣe pé wọ́n ṣépè fún ẹ ni kò ní máa sọ pé owó lọ́wọ́ àfítà tó bá dówó láwà wá àfítà ni àwa máa ti tẹ̀lé Dúpẹ́ Onítìrì bí ìwọ ṣe tẹ̀lé Dúpẹ́ Onítìrì bí ẹ̀mẹ́ta sí ẹ̀mẹ́rin ló wọ́n yàn wá bá mi ó lóun rẹ́dí àti máa fún mi ní weekly allowance ojú gbogbo ayé ni mo ti ń sọ yìí ní time tó dẹ̀ sọ mo lọ kọ́ sórí profile mi ní Facebook pé Dúpẹ́ Onítìrì stop sending people to me I am not buyable àwa nífẹ̀ẹ́ struggle yìí ni tẹ́mi bá ń ṣe Yorùbá nation torí owó ni ó lọ béèrè tọ́ ni kí ló sọ mí di èrò Kòtónú torí mi fẹ́ gba àbẹ̀tẹ́lẹ̀ mi ò fẹ́ gba àbẹ̀tẹ́lẹ̀ ni bí ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ lọ gbé 76 million wá bá mi tí mo sọ lórí afẹ́ tí gbogbo ayé gbọ́ tẹ́mi bá nífẹ̀ẹ́ owó bí wọ́n ṣe nífẹ̀ẹ́ owó ni Dúpẹ́ Onítìrì ní ká néèmù nǹkan tó ta bá fẹ́ ni ó dàbí ìgbà tó bá fúnyàn ní open check ni bí ìgbà tó bá fúnyàn ní open check but owó kọ́lá wà after owó kọ́lá wà after tábà wà after owó ni a máa jáde tán ni á da kí o lọ kọ́ṣọ̀ ọ̀rọ̀ ẹnu ẹ̀ kó jẹ́ kó yẹ pé tó bá ju èmi lọ kó o ju gbogbo wa lọ o tó bá believe lọ́kàn ẹ̀ pé o ju èmi lọ o ju gbogbo àwa táwa ní Yorùbá nation lọ o nílé ayé ẹ kó má tún gbé ẹnu gbèkúgbè ewu ẹ mọ́ nílé ayé ẹ tó máa fi sílẹ̀ Ọlọ́run wọ̀ bàbá wa Bánjí Akíntóyè wọ́n ṣẹ́ ní àbùkù bàbá wa olóyè ṣe Sunday Igboho wọn kì í ṣẹ́ ní àbùkù tó bá ní bàbá lé kó lọ kọ́ bọ́ sí máa ń hùwà ságbàlagbà àjẹbẹ́ wàá kàn nínú yọ̀. tí ẹ̀ gbọ́ n tó ń rí lọ́dà Akíntóyè náà ṣẹ́ni pé olórí burúkú ni bọ̀ ẹ wò ṣú ẹ kó níbẹ̀ sísà mi nìyí o àsìkò tá a máa fọ́ gbogbo àwọn ọmọ àlè tó bá wà láyìíká wa mọ́ lélẹ̀ àsìkò tí a máa fọ́ Fúlàní tó bá wà láàrin wa mọ́ lélẹ̀ àsìkò kégbé tó bá pẹ́ lóòótọ́ lẹ́fẹ́ jẹ́ kégbèrègbè tó bá jẹ́ lóòótọ́ ni o torí kò fẹ́ yé mi mọ́ o ẹni ẹ fẹ́ jẹ́ kí peace reign fine ṣé bó ṣe wá ń gbé ẹnu nígbèkúgbé ẹ̀dẹ̀ ò pé peace máa reign ó ti fẹ́ jẹ́ ká máa fojú tẹ́lẹ̀tẹ́lẹ̀ ojú ẹ̀bẹ̀ la fi wò kọ́ tẹ̀ ń ṣe ṣùgbọ́n nísìnyí báyìí ó ti fẹ́ máa fún wa ní pressure pé bóyá oníkọ̀kọ̀ tó wà behind nǹkan tẹ̀ ṣe yẹn àbá ọmọ Yorùbá ni wà kọ̀ọ̀rọ̀ lọ́mẹ́lẹ́ tí ń jẹ àwa mójú amọ́ra amójú amọ́ra ok àwọn ènìyàn ò ṣe kí ní ìbára ti gbé bára ti gbé kí ní yìí kankan bá a gbé sọ́kàn kò yẹ ojú làwọn eléyìí tó ní ẹ̀ṣọ́ tó ní ìlú ọ̀bákan náà wọ́n dáwọ́ owó kéde wọ́n ní
ìyá ní òkú pé àwọn aláàmọ̀jẹ́ aláàmọ̀dáwó ọdún kejì lónìí. sẹ́yìn náà gbọ́ o. àwọn olùdókítà ló ń sùn bí a ó ṣiṣẹ́ jẹ́ká máa fún ọ lóṣù. ṣe rí pé kò mọ bí ọ̀rọ̀ yẹn ṣe jẹ́ ọ sọ̀rọ̀ yẹn létí ẹ̀ ni kò lè ṣèwádìí bóyá ò mọ̀ owó tí wọ́n dá fún yèyé dára kan ló béèrè owó nígbà tí wo lórí burúkú yín báyìí tẹ́ ìtí kòra yín dé tí Yorùbá nation sì tó ń gbóná jọjọ tí gbogbo ẹ̀ wà organize torí ìwọ náà ó wà nú àwọn tó bá nǹkan jẹ́ kọ́lọ́hún tó wá tuntò débi tó dé Ọlọ́run adé tó bá wà gbé kọjá bíbà yìí àwọn tó ríṣẹ́ takuntakun tí yèyé dára ń ṣe àwọn lọ́wọ́ pé yes káwọn organize kọ̀ọ̀kan fún wọn jẹ́ kí orí ẹ̀ kó pé jẹ́ kó yẹ ṣe kí ni jẹ́ kó rí ẹ̀ kó pé kó má rí ẹ̀rù ẹlẹ́rù kó fa tiẹ̀ lọ́wọ́ gbogbo àwọn tó mẹ́nu gbọ̀rọ̀ wọn yẹn òkò kọjá yìí ẹ. mo tó gbọ́ dára náà gbà yìí àwọn eléyìí wọn ò ṣe kéde yìí pẹ̀lú inú kan. ìwọ ni wọ́n ṣètò inú kan àrí. ṣé kéde yìí pẹ̀lú ọ̀rọ̀ owó nǹkan ayé tí wọ́n fẹ́ kó jọ bẹ̀. Ibẹ̀ ọ̀dọ̀ òfin náà àwọn eléyìí òfin tí wọ́n ṣe fọ́ọ̀mù ni wọ́n ka ilé ìlú ó lè ka sí fọ́ọ̀mù wọ́n lè fi ṣe kí wọ́n fi ń kó ọ̀dọ́ wọ́n ń kó àlọ́kàn wọn gẹ́gẹ́. èmi kọ́ mú ilé ìwà fún ni kódà nínú ọ̀rọ̀ tó sọ ó bú Kóìkì ṣọ́ọ̀kù káwo lọ wò bọ̀ gbogbo àwọn tó dárúkọ yìí èwo ló ṣe 1% iṣẹ́ tí wọ́n ṣe àbí ṣé kéèyàn máa ṣorí burúkú ọ̀la ìlòpolòpọ̀ wọ́n pè níṣẹ́ ni gbogbo àwa tá jẹ́ legit media kò sí ẹni tí ò ní movement nínú wa gbogbo wa la ní movement ta láwọn tó lọ káàkiri tó ń ṣàwẹ́nẹ́s ǹgbà tí ìwọ àti àwọn olórí burúkú kọ̀ọ̀kan gbàtẹ́ dé ara bí ò ṣe ṣèwádìí ọ̀rọ̀ kí o tó máa gbé ẹnu gbèkúgbè tó ń sọ̀rọ̀ sọ́ba Akíntóyè tó ń sọ̀rọ̀ sí everybody òun náà ni ò jẹ́ o ṣèwádìí ọ̀rọ̀ katakata tó ń sọ yìí ó yẹ máa tẹ́ ni títẹ́ tó máa wá tẹ́ ó máa fi ẹ̀rẹ̀ ara ẹ̀ fi yí ṣóyẹ kó rí bẹ́ẹ̀ ni. Alfa Pataki ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́ẹ̀sì yàmọ́ ìgbẹ́dànù òògùn kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹjọjẹjọ a tún máa ṣiṣẹ́ fún láti ìgbẹ́ ìṣòro àìlèmí sókè sódò dáadáa Alfa Pataki tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo èyí tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò gbogbo ìsàn ìṣòro ara ríro ń kọ́ egbògi Alfa Pataki ní kẹ́ ìgbélura gbogbo èyí tẹ́ wà ní magic star láti rí egbògi Alfa Pataki rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 ní Dotun Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803-319-4355 tàbí 0802-626-5000 egbògi Alfa Pataki ewé àti dòpọ́n pélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ gbòdúrà lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.
láàlá bíi 30 gbogbo àìmọ̀ ni wọ́n òòdù ni wọ́n ṣàìmọ̀ fólókó ẹ pè wọ́n ìwọ tó bá nídìí àgbo stroke tó nídìí àgbo jẹ̀dí tó nídìí anything tó bá ṣàtijọ́ mọ́ ábà tó mọ̀ pé nídìí ẹ pè wọ́n they deliver worldwide ẹ pè wọ́n sórí phone number yìí kẹ pè wọ́n sórí 08033194355 ẹlẹ́kejì 0802626 láàlá bitat ẹ bá wa pín ẹ jẹ́ kí information yìí kó lọ káàkiri ẹ jẹ́ kó délé kó dóko kó dé everywhere kẹ́dẹ̀ má gbàgbé láti subscribe sí YouTube channel wa kẹ́ like kẹ́ share kẹ́ comment kẹ́ subscribe kẹ́dẹ̀ tán notification yín kẹ́dẹ̀ ẹ̀yin tọ́nà bá gùkù fún ẹni fún wa ní super sticker or super chat ẹ̀dẹ̀ má gbàgbé láti support Masb TV ẹ support good journalism tá à ń ṣe for any advert or information ẹ pè wá sórí 08176034216 number WhatsApp number mi nìyẹn for any public advertisement information or anything kẹjù síbẹ̀ ẹ̀yin tó lọ́ọ́ máa dẹ̀ bùkún fún tẹ̀fẹ́ support wa financially náà ẹ kàn sí wa kẹgbà account wa kẹfì support wa God bless you.